Ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express lórí Orísun original #1. Èmi àtàlejò mi náà la jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látẹ̀ẹ̀kan à ń sọ̀rọ̀ nípa skincare. Àwọn ni Ruby. Ruby àbí? Ruby Sparkling Hair Spa. Orúkọ wọn náà ti pè tán yẹn. A ti sọ̀rọ̀ síwájú nípa skincare. A sọ̀rọ̀ wípé a lè fi epo para fún 30 minutes to 1 hour. Ká wá fi Epsom salt, ká wá fi sómi tó lọ́wọ́rọ́wọ́ díẹ̀, ká wá fi wẹ̀ kó máa ń ṣíra dáadáa. Ẹ̀dì yẹn mú lọlé o, ó ṣe kókó. Àlejò mi, ẹ kú ìjókòó ma. Oúnjẹ yín. Ká tó lọ lẹ́ẹ̀kan yẹn, à ń sọ̀rọ̀ nípa bí èèyàn ṣe máa jò láti size 18 sí size 12. Any size whatsoever, anyway. Ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tó really sanra. Okay, kí ni size tó sanra jù àwọn èèyàn tó sanra jù? Ẹlòmíì máa ju 22 lọ, àrí 26. Wọ́n dẹ̀ máa jò sí what size? Ó depend o. It depends on what the person wants. Bọ́ ẹ̀ tí wàá mọ̀ nǹkan tí mò ń rọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé tí wọ́n bá ti wá jò bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń look sick. Sag, right? Ṣé sick or sagging? Sick wà. Ti sick yẹn mo fẹ́ ká tiẹ̀ kọ́kọ́ sọ. Wọ́n wá dàbí ẹni tó jẹ́ pé bóyá wọ́n ní àrùn kan àbí òmíràn, kí ló máa ń fà? Ṣé ẹ lè ever sọ pé mi sanra rí báyìí? No. Wọn ò ní look sick. Ó rí bẹ́ẹ̀ fẹ́yìn. Because wọn ò ṣe right ni. If it's done right, kò possible kan look sick. Tọ́ bá ṣe ń diet yẹn, tọ́ ṣe ń lo herbs yẹn, wọ́n máa tún jẹ èso. Èso ò ní jẹ́ kó look horrible. Torí ẹlòmíì náà skin ẹ̀ máa tún sag. Kò ní sag because that is why tó fi need exercise more. Mo máa emphasize lórí exercising because tọ́n bá work out, even if that's 2 times in a week, kọ́kàn work out so that tó máa ṣe ń lo gbọ̀n nǹkan yẹn, ó lè máa fẹ́ mọ̀. Wọ́n ní máa. Irú workout tá à ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé iṣẹ́ tó wulẹ̀ ń ṣe iṣẹ́ wàhálà ni. Understand? Ó dẹ̀ sì sanra. Ṣé ilé wá sọ fún èèyàn yẹn pé kó tún work out? Working out àti iṣẹ́ wàhálà wọn ṣe the same thing. Okay, fẹ́ tó ń kiri ọjà ó wulẹ̀ work out ọ̀dẹ̀ tó ń múra wọn àtọ̀. Working out àti wàhálà wọn ṣe the same thing. Ó yẹ ẹ bá mi yànnà working out yẹn dáadáa. Working out ni pé kéèyàn ṣe exercise náà. Bí èèyàn máa gbé aerobics, kéèyàn jog, kéèyàn ṣe sit up. Kò tó ń pè ní working out nìyẹn, but tí n bá ń ṣe wàhálà máa kìkìrì náà wọn really. Torí nǹkan tó jẹ́ kémi sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ pé okay tó bá fẹ́ jò tó bá kàn work out as o ṣe long walk for instance. Of course, long walk is working out. Long walk is working out. Long walk ẹ̀dẹ̀ fẹ́ tó ń kiri ọjà long walk ní láyé ọ̀tọ̀ because ó rìn kiri ni. Despite that ó dẹ̀ sì sanra. Definitely tẹ́ bá sọ fún ẹnìyẹn pé kó ṣe long walk it might not work. Then for that person ẹnìyẹn máa wá sọ́dọ̀ wa a ní herbs fún wọn a dẹ̀ ní fat breaking fún wọn so. Okay, kì í ṣe gbogbo èèyàn nìyẹn máa ń ṣiṣẹ́ fún. Well, maybe yes. Because ara wọn tó yẹ pé wọ́n ti lọ gym fún gbogbo ayé wọn ní anything. Yes. But because wọn ò ṣe right, wọ́n need láti ṣe right. So it's my work to give you the right advice on how to go about it. Àwọn oúnjẹ wo ló wá dáa kí wọ́n máa jẹ? Àwọn oúnjẹ wo ni ò dáa kí wọ́n máa jẹ? Okay. Fún èèyàn tí ò fẹ́ sanra, irú oúnjẹ tó dáa fún ni bíi unripe plantain. Plantain, èlùbọ́ ní plantain náà fine gan. Brown rice náà. Èwo ni brown rice? Okay, bí mo máa show àwọn pictures yẹn mo ní wọn lórí máa show it. Brown rice pẹ̀lú green sauce. Green sauce. Bí carrot, cabbage, cucumber. Wọ́n máa fi ṣe stir fry pẹ̀lú maybe sesame oil àwọn. Tó wá fẹ́ mi. Wọ́n dà mí lédèrú lórí ètò. Ọ̀gá, ẹ má bínú. Ẹ jọ̀ọ́ padà wálé. Báwa tá àti ẹ̀kàwé púpọ̀ yìí. Dòdò. Mo ń gbádùn yín. So irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn wọ́n ní máa jẹ ẹ̀bà, wọ́n ní jẹ gàrí, wọ́n ní jẹ white rice. Kọ́ máa jẹ rice rárá. Flour, junks, yogurt, chocolate. You know, for now, chocolate. No. Hold to the no. Wọ́n gbọ́dọ̀ jẹ nǹkan tó bá ṣọ́ lè mu soft drinks. Not at all. Instead, smoothie. Like come blend fruits be watermelon, more beetroot, come spinach, more cucumber, come. Ẹ̀yin ará lé òun lẹ̀ ń gbọ́ yẹn o. Wọ́n ní kò sí soft drink. Kò sí soft drink, kò tó wá fẹ́ lose weight o. Mo dẹ̀ mọ̀ wá àwọn tí mo wọlé ṣáláì wá jẹun kọ́ wá mu soft drink lé lórí àdẹ̀fẹ́ jó. Mọ̀kàn tó fọ́ọ̀nì sí mi ní àlejò mi. Ìgbà tí mo wá school, mo bá register fún àwọn gym. Mo lọ register sí gym. Ní pé mo fẹ́ máa gbé weight, mo fẹ́ máa ṣe ìdúró pé mi náà fẹ́ keep fit. Ó wá ní woman kan, married woman ni ọkọ ẹ̀ ló ti ẹ̀ gbé wá. Òun náà register. Ọjọ́ kìíní tó wá ló ṣe kìíní tàn wí ló bá ní ó ti rẹ̀ òun lọ after 30 minutes kò easy ká má parọ́. Nígbà tó lọ́jọ́ kejì tí woman yìí tó ṣe
kò tí ì ṣe ju 20 minutes ó bá ní òyìn kọ́ mi ó bá jókòó ó bá ní mi lè wá kú bí kọ́ bóun mú soft drink tó tutù dáadáa kóun tiẹ̀ kọ́ fi cool down nù ìgbà tó mú yẹn ló bá kọ́ gùfẹ́ alákọ̀ọ́kọ́ ló bá lóye ó ní kò sí lè yá wípé kọ́ bóun wá ọtí tó tún ṣe kí ni àwọn ọtí tó máa ń dùn mìnìmìnì yẹn wípé àwọn tí ló lè ṣe é sí pé ètò òun kọ́kọ́ mu yẹn pé kò lè ṣe é mo bá ń wo woman ìbáyìí. kò lè ever calm down kì í ṣèpè because kò ní lè mú anything tó bá fún gan fún weight loss toro máa ń korò no pain no gain ó ní no pain no gain ló pẹ́ ìtẹ́fẹ́ jẹun inú àpáta bẹ́ẹ̀ni gbọ́dọ̀ wẹnu àké gbọ́dọ̀ wẹnu àké o. so fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé kì í wá ṣe pé wọ́n sanra rẹpẹtẹ àmọ́ bóyá through childbirth bóyá àgbà tí wọ́n lóyún wọ́n had little weight tán fẹ́ ṣẹ̀dẹ̀ dànù àbáwọn tó yẹ pé wọ́n tiẹ̀ sanra rárá ikùn lásán lọ́ní wọ́n fẹ́ ní flat tummy ọgbọ́n wo làwọn yẹn lè ta sí. okay tó bá yẹ pé ikùn lásán lèèyàn ní tíyàn sanra fat breaking should be fine for the person. okay come on wá for like maybe 1 section or 2 section. ó dẹ̀ máa wà okay. ó máa wà okay. okay. then tó bá yẹ pé ó sanra díẹ̀ tí ó sanra jù tó bá fi máa lo weight loss herbs wa as in just one package she will be fine. she will be fine. Bí láti bí size 12 tó fẹ́ di size 10. 10 of course she will be fine. Yeah. Bí size 10 tó fẹ́ di size 8. Definitely. But for some people tó yẹ pé wọ́n ní fat bones. Ẹ mọ̀ pé irú ẹni tó ní fat bones ó ní level tó lè reduce dé tó bá dé level yẹn ó gbọ́dọ̀ stop. Bẹ́ẹ̀ni bone ṣáà kò lè ru. So far tí o wá ti ní any ounce of fat mọ́ ti parí. Ẹ̀yin ara lè lè gbọ́ yẹn torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí wà by nature kì í ṣe kó sanra rẹpẹtẹ bó ní fat bones irú èèyàn bẹ́ẹ̀ tó bá ṣe exercise well ó kàn máa keep fit ni kò ṣe kó máa burn any fat òun náà la tún gbọ́ yẹn lórí ètò Miliki Express náà la ṣe wá àti lọ sí ọkàn lórí Orísun original #1 àlejò mi ẹ kú ìjókòó ṣé ẹ kì í ṣe ẹ mọ̀ pé skin care náà pẹ̀lú téèyàn bá ṣe hair care. mo kàn lè fún yàn tips but our spa and sorry okay that again okay skincare mohaba remedy nìkan ni focus wa spa massage ni focus wa ṣerun. Iṣẹ́ kí ni massage gangan máa ń ṣe. Ó depend èèyàn tó bá wà under stress ó dáa kó wá fún massage èèyàn tó bá ní pain somewhere in the body ó dáa kó wá fún massage Swedish wa aromatherapy wa deep tissue wa hot tone wa it depends on. Kí ni iṣẹ́ àwọn orúkọ tẹ́ pè sílẹ̀ yẹn kí ni ìyàtọ̀ wọn. Swedish yẹn ó kàn wà fún pleasure bí èèyàn kan fẹ́ wá relax ní spa ìyẹn ní fún Swedish but téèyàn bá ní pains ní anywhere lára ìṣẹ́dá kéèyàn ṣe deep tissue massage or hot stone massage. So osteo yẹn wọ́n máa fi àwọn òkúta yẹn sí joint ara so ó máa lọ máa heal àwọn nerves tó wà níbẹ̀ so nítorí máa wà okay then tó bá tún jẹ́ pé aromatherapy is comprehensive onítọ̀hún máa ṣe gbogbo ẹ̀ tó máa wá wọnú steam room a steam alongside pẹ̀. iṣẹ́ kí wá ní steam yẹn ṣe lára mi. iṣẹ́ steam pọ̀ steam máa jẹ́ kí ó máa open pores. Okay. Ó máa jẹ́ kí cream nígbà tó máa exfoliate. Bẹ́ẹ̀ni ó máa open pores máa jẹ́ kí product ṣiṣẹ́ fún at the same time steam is máa jẹ́ kí èèyàn lose 5% water fat tó wà lára ó depend anyway because definitely if you're coming from a weight loss program definitely you must enter the steam room it all depends even your tẹ́bá dẹ̀ tó ń bọ̀ fún body wash náà tẹ́bá máa ṣe gbogbo exfoliation ṣe gbogbo body conditioning ẹ máa ṣe wọ steam room so depend lórí nǹkan tẹ́bá fẹ́ lo steam room fún. Lórí social media bíi Facebook àti Instagram àwọn èèyàn máa ń sábà béèrè lọ́wọ́ mi wípé kí ló máa ń fà tó jẹ́ pé téèyàn bá sanra tó bá wá ṣe exercise tó bá máa fi jò ó máa ń lose colour ẹ̀. Mo dẹ̀ ti rí so many before and after tó dẹ̀ rí bẹ́ẹ̀ lò tó jẹ́ pé ìgbà tó sanra bóyá ó pupa ni o ìgbà tó máa jò ó ti dúdú. Bóyá onítàn wà tó ń ṣe gbogbo weight loss program yẹn kò ṣe skincare pẹ̀lú ẹ̀. Ó dáa kéèyàn téèyàn bá nígbà téèyàn ṣe tèmi tí mo sanra gan mi dẹ̀ fi bẹ́ẹ̀ mọ́ra tó báyìí gbà yẹn alongside ẹ ṣe skincare ara mi gan ló prepare mi tó jẹ́ kí n travel lọ kọ́ iṣẹ́ mi yìí so alongside tí mo ṣe ń work on my weight náà mo ṣe ń work on my skin so méjèèjì wá rọra you know. Well, a máa tún yànnà náà ẹ̀ dáadáa yẹn àlejò mi but ká tó mẹ́nu lé dáadáa ẹ ká tún sáré dókè lọ́n bá ṣe máa ń ṣe. All right. ẹ yára lẹ jẹ́ ká sáré dókè lọ́n tí a bá padà dé èmi àti Ruby àṣewà nílé agodo tájọ́ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ tí a dẹ̀ ṣe kíni tá a dẹ̀ ṣe máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ skincare yìí náà ni àti lọ àṣẹ ń padà bọ̀.